èwo nínú ẹ̀yin àfáà yìí lẹ́nu ń ganú kalẹ̀ nílé ké wa nítorí ọ̀nà ọ̀fun ọ̀nà àtijẹ́ tẹ́ ń dojú ti mímọ́ ara yín èwo nu yín gbogbo àwọn tí wọ́n ń dá ké wa tí wọ́n ń blame ké wa kọ́ la máa blame o. I'm not here to blame K1 the ultimate. I'm not here tonight to blame K1 the ultimate. K1 kọ́ la máa dá lẹ́bi. K1 kí la fẹ́ dá K1 lẹ́bi sí? Bàbá olówó nu Pablo. Bàbá olówó nídìí àti dá bàbá olówó àwọn wo ta ni nínú yín nínú ẹ̀yin àfáà yìí tí wọ́n ti kàn sọ́mọ́dì rẹ̀ tí kì í gbélé rẹ̀ tí ń tojú bọlé onílé kiri. Ta ni nínú yín èwo nínú yín lọ́lọ́ ń ganú kalẹ̀ ọ̀rọ̀ yẹn sígà yẹn èèyàn kan ní K1 bá wí o. ṣé Sulaiman Farouk wọn sì nínú ẹni tí K1 lè má bá wí ẹgbẹ́ bí wọ́n kán ọmọ epo ní àbá ìrora. ṣé Sulaiman Farouk Maulana ṣé Sulaiman Farouk wọn sì nínú ẹni tí K1 lè má bá wí. mufti àgbà wọn sì nínú ẹni tí K1 lè má bá wí. wọn sì bẹ́ẹ̀ tó bá ń ka àwọn tí K1 lè má bá wí minus ṣé Sulaiman Farouk àtọ́tilétọ̀ ni wọ́n ẹni tọ́lọ́run ti kẹ́ tọ́dẹ̀ fún ní ayọ̀ ọkàn ní ṣé Sulaiman Farouk kí ni mo sọ ẹni ọlọ́run kẹ́ tó tún ní ayọ̀ ọkàn ní ṣé Sulaiman Farouk ṣé Sulaiman Farouk àti ẹni tí a lọ pé tí wọ́n sọ̀rọ̀ pé àwọn kan ń lọ ganú kalẹ̀ ẹjọ́ ṣé Sulaiman Farouk nù wọn. àwọn kan bẹ nínú àwọn tí ọlọ́run tó jẹ́ lisanu liauliya yìí nínú wọn kábẹ̀rẹ̀ látòrí ṣé Sulaiman Farouk láwọn tí ọlọ́run gbẹnu wọn sọ̀rọ̀ láwùjọ lẹ́nìí táyé ń pè táwọn ayé ń pè ìdásọ̀rọ̀ ṣé Sulaiman Farouk ká sọ pé number 1 wọn àti inú ẹni K1 lè máa bá wí sọ́wọ́n epo ni àbá ìrora bọ́tọ́ tó sọ lẹ́ẹ̀kan sí lẹ́yìn rẹ̀ ọ̀gá mi Maulana Sheikh Ahmadu Labib ìjọba ọ̀gá mi ọ̀ráyè ọ̀gá mi ọ̀ráyè ẹni tí ọ̀ráyè tara rẹ̀ gan ṣé ní ọ̀sọ̀ fún wa fẹ́ ráyè ìmọ̀ ganu kalẹ̀ lọ síbi máa ganu kalẹ̀ níbi tán ti pè ọ̀gá mi ọ̀ráyè rádàrádà ọ̀gá mi ọ̀ráyè àǹdẹ pampasì fún fàjà ọ̀gá mi ọ̀ráyè pé àǹdẹ pampasì fọ́bọ̀ Sheikh Ahmad Sheikh Maulana Sheikh Ahmad Labib Agbaji ìjọba wàhùn bẹ́ẹ̀ náà ni ẹ dákun bàbá wa Mudiru Markaz Sheikh Habibullahi tí wọ́n jẹ́ Mudiru Markaz ibo lẹ́tí lè sọ pé gbúrò bàbá yẹn kọ́ máa rìn kiri bàbá yẹn kọ́ máa rìn kiri ayé báwọn kan ṣe máa rìn kiri ayé Mudiru Markaz Sheikh Habibullahi Al-Ilori àwọn èèyàn nìyẹn àwọn bàbá dáadáa nìyẹn tí wọn bàbá lójú jẹ́ wọn kì í wọ́n ẹwà dúró ọmọ kéwù yẹn kọ̀yẹ́ kí bàbá ráyè kọ̀yẹ́ ká máa ráyè kódà kọ̀yẹ́ ká máa gbélé síbẹ̀síbẹ̀ bàbá òkè jáde nulẹ̀ ẹ máa yọ ọmọ kéwù tí ń ṣe sàádà lójoojúmọ́ ẹ yọ ọmọ kéwù tí ń ṣe wàlímà fún àwọn èèyàn lójoojúmọ́ láwọn ọmọ kéwù tí kò lè kéwù ni o àwọn ọmọ kéwù tí wọn sílẹ̀ kéwù ni o ẹ gbogbo àgbáyé lọmọ kéwù wọn wà ó yẹ kí bàbá ọmọ tọ́ ká máa kúrò from one country to another from one kódà kò jẹ́ pé Nàìjíríà wọn fẹ́ tiẹ̀ fẹ́ travel gan ìyẹn Sheikh Habib tí wọ́n jẹ́ Mudiru Markaz tí kí bàbá ọmọ travel kó Nàìjíríà kò jẹ́ pé wọ́n kàn fẹ́ máa attend the occasion àwọn ọmọ kéwù lásán kò yẹ kí bàbá ráyè kò sí ọjọ́ kan táà ní rí nínú ọmọ kéwù Markaz tí yóò ní occasion inú pé inú kọ́ ló ń fẹ́ inú kálẹ̀ tó bímọ inú kálẹ̀ tó fẹ́ sílé inú kálẹ̀ tó fẹ́ wẹ mọ́tò inú kálẹ̀ tó fẹ́ ṣe mólídì inú kálẹ̀ tó fẹ́ ṣe wà níwọ̀n fọ́mọ́ síbẹ̀síbẹ̀ bàbá yìí ganu kiri bàbá ò ganu kiri ẹ jẹ́ wá kó lọ́dọ̀ bàbá ẹ wá lọ Àgbájì àwọn bàbá wa lágbàjì ibo lẹ ti rí wọn ká máa ganu kiri àbí àwọn bàbá yìí bísí pẹ̀lú sí Ọlọ́run bàbá mi àgbàlagbà jẹ àgbà ẹ lérí ẹni àwò bàbá mi àgbàlá múnigun ẹ lérí wọn ẹni àwò bàbá mi àgbàlá dìsá nínú kre adámọ̀láwà yàtọ̀ bàbá dáadáa wọn ráyè ṣe ẹ̀kọ́ wo lakọ́lẹ́nu lọ́dọ̀ àwọn bàbá yìí jẹ́ kó yé wa pé innal ilma yuta wala yati innal ilma yuta wala yati ìdí ń jẹ́ ìmọ̀ wọ́n máa lọ bá ìmọ̀ ni ìmọ̀ ìṣe tí máa lọ bá yàn wàláhì Al-Qur'ani rèé mo fi búra ó ti ní àwọn tí wọ́n ní kí wọ́n máa bá wọn kọ́ ọmọ àwọn nílé àwọn ọmọ sanwó oṣù mo lè bí iṣẹ́ èmi iṣẹ́ ṣé ẹ̀dá kan ẹ wá máa bá wa kọ́ àwọn ọmọ wa nínú ilé nínú géètì ẹ ṣe ọmọ yín gé ni arọ ni wọ́n ni ṣé àwọn tíjà tí àwọn ọmọ yín lọ sí skul sá wọ́n náà lọ skul ṣé n tó ṣe àwọn ọmọ yín ṣé àwọn tíjà skul wọn ilé ni wọ́n ti wá kọ́ wọn ní rárá o wọ́n lọ skul pé ìkẹ́kọ̀ọ́ sọmọ àwọn n tó bá fi mú ọmọ yín tó lọ sí skul lọ kọ́ ìwé lọ kẹ́kọ̀ọ́ western education tí lọ skul lọ kọ́ èmi o Abdul Hakeem Àmàfi Ọládọ́gba èmi ò ní wá kọ́ ọmọ yín lé o ẹ jẹ́ kọ́ ọmọ yín ọmọ wálé kéwú ni kọ́dà mú wá ìmọ̀ lábẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wà bá mi táàbà yẹn lọ kọ́ wọn lé mo sì ṣe báyìí torí pé oníkálukú lọ́mọ tó gbà ẹni tí tó gbé lọ́wọ́ bá ti yé yóò máa rìn kiri ayé ni èmi ò kò sí iye tí ẹ lè gbé kalẹ̀ fún mi ẹ wá máa bá mi kọ́ ọmọ mi lé èmi ṣe Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n bá wọn ṣe torí pé innal ilma yuta wala yati wọ́n máa ń lọ bá ìmọ̀ ni o ìmọ̀ kì í lọ bá yàn ìmọ̀ kì í ṣe kí ni ìmọ̀ kì í lọ bá yàn
ta ni K1 wọn bá wí pé wọ́n ń ganú kalẹ̀ àṣẹ òkèlè gbígbẹ pẹ̀lú ìdùnnú àsọdájú kéèyàn máa jẹ iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí àti ẹran àgbẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ burúkú Ọlọ́run máa yẹ̀yẹ́ mi o Ọlọ́run máa yẹ̀yẹ́ mi o èèwọ̀ nínú ẹ̀yin àfáà yìí lẹ́lọ́ ń ganú kalẹ̀ nílé K1 nítorí ọ̀nà ọ̀fun ọ̀nà àtijẹ́ tẹ́ǹ dojú ti mímọ́ ara yín. èèwọ̀ nù yín so ọ̀rọ̀ yìí ti ń trend káàkiri láti bí ìjẹrin tí mo rí mo ti kọ́kọ́ rí mọ́kàn wò pé ọ̀rọ̀ yìí kò nítumọ̀ mo rí pé àwọn yẹn ti gbé ọ̀rọ̀ yìí gan kódà mọ́ra àwọn tí wọ́n sẹ̀ndí ẹ̀ sí mi pé ṣe ẹ̀rí tí ẹ̀wọ̀n tí K1 sọ sẹ́ni pé K1 ó wà arrogance ó ṣe kinní kan ṣe pé mo wá ń pe mo sọ fáwọn èèyàn mo ní ẹ mọ́ K1 kọ́lé máa you cannot blame K1 the ultimate o don't ever blame K1 the ultimate you cannot blame him. aláṣejù àwọn kan bẹ nínú àwọn èèyàn wa tí wọ́n ya aláṣejù bó pè wọ́n lọ òde tí ọ̀kan náà máa ń lọ òde tí ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ní máa ń lọ àní ẹ débi òde mi báyìí ẹ máa débi òde mi báyìí ọ̀tọ̀ làwọn àfáà tí wọ́n pè ọ̀tọ̀ làwọn tí wọ́n wá láti wá ajá kí program àwọn àfáà àwọn ojúlówó àfáà gẹ́gẹ́ tí wọ́n pè wọ́n á bẹ̀ tí wọ́n sẹ́yìn báyìí ni nítorí pé àwọn sì yẹn ṣe kiri àwọn yẹn ní tìjú àwọn yẹn dé ètò onígbàrà hàn àwọn àfáà tí wọ́n bá jí onígbàrà hàn ẹ ti ní wọn tọ́jú ọ̀nà bọ̀ sí ní microphone láti sáré mọ́ wíwá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn wọ́n pè wọ́n mo ti lọ sí program bá yẹn rí tí bàbá ọlọ́mọ wa bá wa pé ẹlẹ́kùn sẹ́yìn làwọn àfáà yẹn tẹ̀lé wa wọ́n ní àwọn náà bá wọn bí ni ó lóun ọmọ wọn o mo ní sáfihàn lẹ̀ àjọṣe program ni o bàbá ọlọ́mọ sì lóun ọmọ wọn àwọn náà sì dá wọn mọ̀ níbo náà ti wá bẹ́ẹ̀ náà ni lọ́jọ́ máa sọ pé K1 kọ́lẹ́ blame ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n fẹ́ lọ ẹsẹ̀ mọ́ àwọn olówó wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́lẹ̀ náà fẹ́ káwọ́ yọ ma wọ́n fẹ́ torí bọ́nú ilé olówó ilé ọlọ́lá kán lè bá a máa rí àyátù wọn ṣe àwọn èèyàn pọ̀ tí wọ́n gbé lọ́sàn wọ́n wá mọ́díkádà tí wọ́n fẹ́ torí bọ ọ̀dọ̀ olówó pé káwọn náà sá di àfa alágbájá irú wọn lọ máa jí kànlẹ̀kùn ní olówó pé akànnìkà wá sálámà sí ni o irú àwọn yẹn ni K1 bá wí o K1 ó máa ti bá wí o ẹgbẹ́ bí wọ́n kán kò tó bẹ́ẹ̀ kọ́ bá ṣèṣù àbẹ́fà lókùn wí o ẹgbẹ́ bí wọ́n kán kò tó bẹ́ẹ̀ kò ráwọn àbáwá fi àwọn àfáà àti K1 lè rí fínà létí rí fín yẹn wọ́n jẹ́ kìsà àkórí wọn fi kí làbá àwọn alọ́sí náà ti pè wọ́n wá lọ kódà lórí gbà àwọn aṣọ wọ́n gbà àwọn aṣọ wọ́n gbà àwọn fìlà wọ́n gbà àwọn èèyàn rẹ̀ ti aṣọ wọ́n lọ rẹ̀ ti aṣọ wa àwọn aṣọ wọn wà kódà wọn rẹ̀ ti mọ́tò torí pé wọ́n ṣe kíni wọ́n fẹ́ rí ọ̀dọ̀ ọlọ́ládé wọ́n fẹ́ rí ọ̀dọ̀ olówó wọ́n fẹ́ dídé so in tó ṣẹlẹ̀ yìí ẹni pé ó fọkàn tí bákan ti wo fídíò yẹn màá kàn gbọ́n rẹ̀ ni pé àwọn àfáà wọ́n lọ ilé bàbá mi ní fìdí pọ̀tẹ̀ wọ́n rí bẹ̀ wọ́n lọ ilé màmá mi wọ́n rí bẹ̀ wọ́n lọ ọ̀dọ̀ mi bì ni wọ́n wá ganu sí olúwa o ọlọ́run mọ̀mọ̀ jẹ́ adẹni ẹ̀tẹ́ láwùjọ o ó ní pé gbogbo àwọn àfáà tó o bá dúró déédé lọ dúró déédé má sọ̀rọ̀ rẹ doni yẹ̀yẹ́ lọ́dọ̀ ọlọ́lá kankan èèyàn kì í fi aṣọ ìmọ̀ wọlẹ̀ ẹni tí ìwọ gangan ẹni tó bá jẹ́ àfáà ni ọ̀kọ́kọ́ ní fi aṣọ ìmọ̀ rẹ̀ wọlẹ̀ tó o bá ti fi aṣọ ìmọ̀ rẹ̀ wọlẹ̀ ọmọ aráyé wọn abẹ́ fi wọlẹ̀ K1 the ultimate ọ̀lẹ́dì èmi ò lè blame K1 the ultimate èmi ò lè bu K1 the ultimate olólówó rẹ̀ ti náwó àwọn àfáà kan tí wọ́n jẹ́ alátẹnujẹ àwọn ni wọ́n lọ fi ra wọn wọlẹ̀ o.